5,000 repentant Boko Haram fighters reunited with families. The National Counter-Terrorism Center, Office of the National Security Advisor, says at least 5,000 repentant Boko Haram fighters have been reunited with their families. He says none of the ex-combatants returned to the battleground after 6 months of the de-radicalization program. Ambassador Mairo Musa Abbas, head of preventing and countering violent extremism, said this at the second day session of the Lake Chad Basin Governors Forum. Ọmọ Yorùbá, wàhálà ti dé, ogun ti dé. Kí ni mo sọ? Wàhálà ó ti dé, ogun ti dé. Eléyìí wọn nídìí àti sọ fún wa mọ́, àwa fúnra wa ti rí. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, this is a very strong security alert. Security alert, security alert, security alert. Mo ń fi kódà kò ń ṣòwò nìkan mo fẹ́ eléyìí tí gbọ́ kọ́kọ́ o nǹkan mẹ́ta ni mo fẹ́ ṣàlàyé fún yín láà. Ọmọ Yorùbá, mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nínú òmìnira Yorùbá, ẹ̀yin tẹ́ dẹ̀ nígbàgbọ́ nínú bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, tẹ́ dẹ̀ nígbàgbọ́ nínú bàbá Akíntóyè àtàwọn ọmọ yín tá à ń pariwo síta. Now ẹ bá wa share fídíò yìí. Ó níbi tí fídíò yìí lọ o, gbogbo yín lè mọ̀ wípé Max Biodun dédé jáde síta. Ọmọ Yorùbá, wàhálà ti wà. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé a máa defend ara wa. A máa defend ara wa tí ẹni tí wọ́n bá wò pé àwọn lè ṣe bí olórí burúkú. Ṣebí àná sì là ń sọ nǹkan tí Sultan of Sokoto ṣe. Ta ni ó disrespect àwọn ọba wa tó yarí pé láéláé àfi ká gba ṣẹ̀ríà dandan lẹ̀ Yorùbá. Pé dandan túláàsì a gbọ́dọ̀ gbà pé a gbọ́dọ̀ gba ṣẹ̀ríà. Tí mo sì sọ pé àwọn àgbààgbà kan ti ń pariwo tọ́ ní tó ń sọ fún wa pé àwọn Fúlàní ti ń dúnkokò máwọn, wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Nígbà tílẹ̀ máa mọ́ láàárọ̀ yìí nísìnyí, a gbọ́ pé 5,000 terrorists ni àwọn olórí burúkú Fúlàní ni wọ́n ti tú sílẹ̀. Wọ́n lè sọ pé federal government ló tú sílẹ̀, kẹgbàgbé ẹ̀. Iṣẹ́ ọwọ́ àwọn kàbá ni. Bàbá Tinubu ẹ̀mẹ́lẹ́ mo pè yín, ẹ̀mẹ́ta ni. Mo kí yín o, mi disrespect yín o. Bàbá, ohun tí ó ṣẹlẹ̀ yìí, àwa ọmọ Yorùbá ti ń pariwo ẹ̀bọ̀ nísìn, ó ti lé close to be 4 to 5 years nísìn. Láti sọ fún yín wípé àwọn Fúlàní fẹ́ gba ilẹ̀ Yorùbá. Who does that? Ìbò ni wọ́n ti ń ṣerú ẹ̀. Àwọn the same set of people tí wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá, tó ń dẹ̀mí àwọn èèyàn légbodò, tí wọ́n ń pa àwọn army tí ẹ̀ ń fowó taxpayer fi train, tẹ́ fi equip àwọn ammunitions tí Nigeria government fi owó tax rà. Àwọn tó ń gbà lọ́wọ́ àwọn army tí wọ́n ń pa wọ́n, tó ń ṣẹ̀mí wọn lófò, tí wọ́n náà wò pa ẹ̀yìn gan àtàwọn gọ́vnà kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá. Àìmọye àwọn gọ́vnà tí wọ́n ti ambush. Ẹ wá ní pé repentant, wọ́n repent, ẹ fi wọ́n sílẹ̀. Olóyè Sunday Igboho dẹ̀ wà lẹ́yìn odi. Ọmọ Yorùbá, ṣé o tí mo ń rólẹ̀ ń ròṣà? Olóyè Sunday Igboho wọ́n wà lẹ́yìn odi. Nnamdi Kanu ó wà ní DSS dungeon. Simon Ekpa, àwọn the same Fulani náà ni wọ́n tẹ̀ṣẹ́ tó fi mú ní Finland. Àwọn tó wá jẹ́ the main terrorists tó ń da gbogbo Nàìjíríà láàmú, tí gbogbo ayé mọ̀ wípé afẹ̀míṣòfò ni wọ́n. Fíìmù yìí máa gùn gan o, torí pé we will defend ourselves from any external attack. A fẹ́ jẹ́ kí bàbá Tinubu kọ́kọ́ lọ mọ̀ ẹ́ lọ́kànra wọn àti gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá. Ṣé iṣẹ́ yìí náà ti rí nísìn? Ṣé ti rí pé
àwọn Fúlàní terrorists wọ́n ń ṣiṣẹ́ in hand pẹ̀lú àwọn Fúlàní elders wọn, gbogbo ohun tí wọ́n ń ṣe ni wọ́n mọ̀ nípa ẹ̀, because tí ó bá rí bẹ́ẹ̀ wọn ò ní mú èèyàn gẹ́gẹ́ bí afẹ̀míṣòfò, ẹni tó jẹ́ pé kò ṣe kó sọ̀rẹ́ndà. Ibi tí ẹ ti exchange iná ni wọ́n ti rí pé ọwọ́ àwọn àmì ju ti wọn lọ tó mú wọn ṣíkún. Mọ̀ye Nigerian army tí àwọn olórí burúkú ti pa ni, ẹ wá ní repentant. Wò ó, èmi ń fàsìkò yìí sọ fún ẹ̀yin ìyá àti bàbá wa, tẹ́ bá lọ́mọ nínú sójà ẹ tètè pé kó lọ wáṣẹ́ mi ṣe, torí tí Fúlàní bá pa ọmọ yín, ọ̀pá sàárà kò kú fúlù o, ó kú fún àgọ̀, ó kú fún foolishness. Kábíyèsí Elédùmarè, ẹ dúró náà o. So ohun tó bá wọn àwọn Fúlàní ni wọ́n lè fi ayé wa ṣe báyìí. Fúlàní tó ń pààyàn lójú méjèèjì. Ọmọ Yorùbá, ẹ tètè bá mi sẹ́ndì fídíò yìí sí gbogbo àwọn tẹ́ bá mọ̀ tó jẹ́ ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Ẹ sẹ́ndì ẹ̀ sáwọn lọ́balọ́ba, ẹ sẹ́ndì ẹ̀ sáwọn olóṣèlú Yorùbá, ẹ sẹ́ndì ẹ̀ sáwọn traditional rulers, torí pé a sọ pé a ò fẹ́ ṣẹ̀ríà. Ẹ wá ṣígun, wọ́n ṣígun nìyẹn, torí àwọn tí wọ́n rìlíìsì yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn máa wà ní àwọn tó bá mọ̀ pa tí ń gbọ́ tipẹ́tipẹ́ pé àwọn Fúlàní wọ́n fẹ́ kógun jalè Yorùbá. Ṣé wà pé a ti ń gbọ́ tipẹ́tipẹ́? Ṣé ká sọ pé táìmù yẹn rí 5,000? Ṣé mo tó ń jẹ́ 5,000 ṣá? Àwọn orílẹ̀-èdè kan máa wà tó jẹ́ pé state kan bẹ̀rù mà tó 5,000. Yes, there are some country of the world tó jẹ́ pé lára àwọn state ẹ̀ èèyàn tó wà bẹ́ẹ̀ tó 5,000. Aṣáájú a ní country tí population ò kọjá tí ò ju 1 million, tí ò lé ní 1 million gbogbo population wọn, kàmá tí wàá sọ pé state kan nílùú yẹn. Bàbá Tinubu, ẹ fura o, Bàbá Tinubu ẹ fura, ẹ má jẹ́ káwọn wèrè gbérù yìí látẹ̀yìn. Ìdí nìyẹn tá a ṣe ń bẹ̀ yín, ẹ tú okùn lọ́rùn àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ káwa máa bá tiwa lọ. Tábà ní tọra wa, gbogbo wa náà la mọ̀ wípé ṣẹ̀ríà tó fẹ́ gbé wá yẹn wọ́n fẹ́ is a call for ogun ni. Ẹ má jà tọra wa. Ṣẹ̀ríà àrokò ogun ni nílẹ̀ Yorùbá. Àwọn fún ara wọn mọ̀ wípé kò lè work. Ilẹ̀ Yorùbá à ń ṣẹ̀ṣẹ̀ ṣe tí ṣẹ̀ríà ò fẹ́. Ilẹ̀ Yorùbá a ní àwọn olóríire ọmọ wa tó ń ṣe bí ó ìwà káàkiri nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń ṣe ọtí, wọ́n á ní kí wọ́n kọ́ tì yẹn. Àwọn hotels wọ́n á ní kọ́ọ̀tì, churches wọ́n á ní kọ́ọ̀tì. Ṣẹ́rí kógun nìyẹn. A wá sọ pé a ò fẹ́. The next thing ni wípé kẹfọ́ọ̀sì àwọn tó wà níjọba kó fi 5,000 Boko Haram sílẹ̀, ẹ tún fẹ́ gbéṣẹ́ fún wọn. Ọmọ Yorùbá, a ní take it slightly. We will not overlook any attack in Yoruba land again. We will defend ourselves. Enough is enough. Ó ti tó gẹ́ èdì ní ká pé ní abẹ́ fún. Bàbá Tinubu, ẹ má jẹ́ káwọn ará bí ìbá ti yín jẹ́ o, ẹ má jẹ́ kí wọ́n ba ìjọba yín jẹ́. Àdúrà àti ìgbìmọ̀ gbogbo àwa ọmọ Yorùbá òun ni wípé ẹ̀yin lẹ máa jẹ́ last president tí Nàìjíríà máa ní, gbogbo ti jẹ́ tọlọ́run. Òun la ṣe ń bẹ̀ yín kí history yín lè complete. Ẹ tú àwa ọmọ Yorùbá sílẹ̀, ìtàn so that ìtàn tẹ́ máa ní máa pọ̀. Alákọ̀ọ́kọ́ wọ́n á máa sọ pé ẹ̀yin ni last president Nàìjíríà, wọ́n á sọ pé ẹ ti ṣe president Nàìjíríà rí, ó di méjì. Wọ́n á sọ pé ẹ̀yin lẹ pín Nàìjíríà, ó di mẹ́ta. Wọ́n á sọ pé ẹ̀yin lẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira, ó di mẹ́rin. Wọ́n á tún sọ pé ẹ̀yin lẹ jẹ́ kí Biafra gba òmìnira, ó di márùn-ún. Wọ́n á tún sọ pé ẹ̀yin lẹ jẹ́ káwọn Haúsá kó dá dúró bó ṣe wà tẹ́lẹ̀.
kábíyèsí Elédùmarè. Ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá ẹ má lajú sílẹ̀ o. Ṣẹ́yìn náà ti rí ọgbọ́n tí wọ́n ń dá báyìí? Ṣé ti rọ́gbọ́n tí wọ́n ń dá? Ṣé mọ̀ pé bí Buhari ṣe the last time ni àwọn Boko Haram terrorists tó kó wọn sínú Nigerian Army, tó kó wọn sínú DSS, tó kó wọn sínú custom, tó split wọn káàkiri, tó kó lára wọn sínú ọlọ́pàá, tó túmọ̀ sí pé ó fún wọn ní license láti lè máa pààyàn láì dẹ̀ ní lè mú wọn. Ṣèbí gbogbo wa la rí ní 2022 tí màá gbàgbé táwọn kan lè wọṣọ custom tó wọnú Ìbàràpá wá tí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn pàkúpà. Àṣọkọ uniform custom ni wọ́n mọ̀, wọ́n gbé patrol van custom wá lára àwọn tó kó sínú àmì. Bàbá Tinubu àwa ń bẹ̀yìn ní àṣàkọ o, ẹ fi àwa ọmọ Yorùbá lẹ́jà máa bá tiwa lọ. Àwọn Fúlàní ń pa wá, à ń pariwo ààrẹ ní gbà wá sílẹ̀. ẹnìkan ṣoṣo tó lọ́n tún lò fún wa nílẹ̀ Yorùbá òun ni bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn nìkan la rí bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe tóbi tó. Àwọn tatuwárì àwọn Fúlàní tó ń fi kú wá wọn káàkiri. Ṣèbí ọlá Ọlọ́run ni bàbá yẹn sì fi wà láyé. Tó bá jẹ́ pé olóyè Sunday Ìgbòho tó ọkùnrin tí Ọlọ́run bá sí lẹ́yìn wọn, ohun tá à ń sọ ìkọlà bá máa sọ lẹ́nìí. Ohun tá à ń sọ yìí òun kọ́ là bá máa sọ. Àwọn tó ń pààyàn tó ń fẹ̀mí èèyàn ṣòfò wọ́n gèrè freedom. Ẹni tí ó wá ń gbèjà wa ọmọ Yorùbá tó gbèjà yín fún ara yín bàbá Tinubu, tó gbèjà gbogbo fámìlì yín, tó gbèjà gbogbo fámìlì tèmi náà, tó gbèjà ìran tí ẹbí yín ò tí bì àti ìran tí ẹbí àwa náà ò tí bì. Ẹni tó gbèjà wa tó sún ọjọ́ kú wa síwájú. Ohun táwa ọmọ Yorùbá máa fi sán fún òun ní pé ká gbàbọ̀dé fún ká lè sẹ́yìn òdì. Ẹ̀yin àgbààgbà Yorùbá ó dọwọ́ yín o. Ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin tí ẹ̀ tí ṣe kíni tí ẹ̀ tí darapọ̀ mọ́ òtítọ́ tá gbé kalẹ̀. Ẹ̀yin nu Ọlọ́run nù o. Bó tiẹ̀ jẹ́ pé a ti rí majority support nínú àwọn àgbà Yorùbá ọba nǹkan wọ́n ti dúró tán lásìkò. Ẹ̀yin náà wò ṣé orílẹ̀-èdè lélẹ̀ ìlú tó jẹ́ wípé kò sí good education, kò sí good economy, kò sí security, kò sí good road, kò sí electricity, kò sí employment, kò sí health care. Ẹ sọ fún mi kí la wá ń tọra wa fún? Kí là ń tọra wa fún? Torí Nàìjíríà ni Donald Trump ṣe mọ̀ọ́mọ̀ tí ó invite any African leader. Ó ní àwọn African leader pé wọ́n wọ́ tiẹ̀, pé kò sí ìlú tó wà láfíríkà tó lóhùn fún ní nǹkan tó lè fi ju Amẹ́ríkà lọ. Donald Trump is just a man of himself. He is not playing politics. He's playing his realization. Yes. Trump lé àwọn èèyàn kọ́ lọ túlù wọn ṣe. Èmi náà fásìkò ibẹ̀ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tí wọ́n deport. Ẹ má dákẹ́ o. Ẹ má dákẹ́. Ẹ sowọ́pọ̀ pẹ̀lú àwa tá à ń ṣe Yorùbá nation kí gbogbo wa jọ make country wa great so that tí Donald Trump náà bá wá fẹ́ padà wá sí ìlú wa access ẹ̀ dáadáa. So wọ́ọ̀tì láti wọ̀ ìlú wa àbí o wọ́ọ̀tì láti wọ ìlú wa ó possible dáadáa. Láyé àtijọ́ wọ́n máa ń bẹ̀ àwọn baba ńlá baba wa kó wá sí ìlú òyìnbó. Àwọn baba ńlá baba wa Áfíríkà làwọn òyìnbó ń wá báwa ṣe ń lọ sí ìlú òyìnbó nísìn. Reverse is now the case. Láyé àtijọ́ àwọn òyìnbó wọ́n máa ń náyà láyà owó láti wá sí Áfíríkà láti wá wo àwọn nǹkan tá ní, láti wá kí àwọn ọba wa. Àwọn òyìnbó máa ń dọ̀bálẹ̀ fẹ́lẹ́fẹ́. Gẹ̀tì táwọn òyìnbó bá wá ní ayé àtijọ́ wọ́n máa dọ̀bálẹ̀ tó máa pariwo
kábíyèsí o. Ọmọ Yorùbá a ti ń sùn torí tí a ò bá sùn àwọn Fúlàní ò ní máa fi gbogbo ìdọ̀tí yìí lọ́wà ká dẹ̀ máa gbà á mọ́ra. Ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa, ẹ jẹ́ ká lọ dira. Ọmọ Yorùbá ẹ lọ dira tàtàtàtàtà torí pé a ní parọ́ fún yín. Gbogbo wa la rí handwriting àwọn Fúlàní, gbogbo alóde la rí bí Nigerian government ṣe wà helpless, kò sí bó ṣe lè ràn wá lọ́wọ́. Àwa ti sọ fún ẹ̀yin èèyàn wa, ẹ̀yin lè gbàgbọ́, a ò kì í ṣe ọ̀tá bàbá Tinubu ò sì kì í ṣe ọ̀tá wa. We just have different ideology. Bàbá Tinubu is entitled to his opinion. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa pariwo we want Yorùbá nation, we want Yorùbá nation, we want Yorùbá nation, we want Yorùbá nation. Wọ́n ti ṣígun báyìí. Ẹ má jẹ́ kó bá wa lábo. Tó bá máa fi dé sílẹ̀ Yorùbá, ẹ jẹ́ kó bá wa lápọ̀ bí ìbọn. Ọmọ aládé ni wá. Ọmọ aládé ni wá. Rí ọmọ Yorùbá tó wà ní Amẹ́ríkà tí wọ́n ní wọ́n fẹ́ deport. Sorry, ọmọ Nàìjíríà ló pọ̀ jù 3.something million. Ṣèbí àwọn tí wọ́n tún ṣe statistic wọn nìyẹn, ká àwọn tí wọ́n ti rí tí wọ́n ṣe ń kọ́ ló fẹ́ dá wà lé. Inú 3 million plus yẹn ó dá mi lójú pé 2.something níbẹ̀ Yorùbá ni wọ́n. Kí ló fà á táwọn ìyá wa fi lọ wá greener pastures? Àwọn tó lọ sílùú òyìnbó wọn ń ṣe ọ̀lẹ, wọn ò kì í ṣe ọ̀lẹ. Àwọn tó wà diaspora tó ń ṣiṣẹ́ tó ń rún àwa tá wà nílé lọ́wọ́, wọn ń ṣe ọ̀lẹ. Àwa tá wà nílé gan a tún gbádùn ju àwọn tó wà ní òyìnbó lọ. Torí àwọn tó wà ní òyìnbó, ọkọ àtìyàwó mi ọ̀sẹ̀ mẹ́ta wọ́n lè má fojú kanra wọn. Ìgbà míì wà, ìgbà tíyàwó bá lọ lọ́kọ máa dé. Ìgbà tọ́kọ bá dé báyìí níyàwó á máa lọ. Kẹ́lẹ̀ mọ̀ pé àwọn tó wà nílùú òyìnbó wọn kì í ṣe ọ̀lẹ. Tí ìlú ìbá da wọ́n máa ṣiṣẹ́. Gẹ́gẹ́ mo máa ń sọ, kò sí nǹkan méjì tèmi torí ẹ̀jà fúnlẹ̀ Yorùbá tó kọjá wípé tá bá gba òmìnira tán kí n lè ríṣẹ́ ṣe, káwọn ọmọ tí mo bí kọ́ lè ríṣẹ́ ṣe, káwọn ọmọ tí mi tí bí kí wọ́n lè ní ọjọ́ iwájú tó dáa, kémi náà lè lọ́jọ́ iwájú tó dáa. Gbogbo ayé ló mọ̀ wípé kò sí future Nàìjíríà. Bàbá wa Wọlé Ṣóyínká sọ̀nà wọ́n ní it is madness for anybody láti rò pé Nàìjíríà máa work. Yes, bàbá Tinubu náà fún ara wọ́n mọ̀ pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Òun lẹ ṣe rí táwa ṣe ń pariwo kó tó di pé wọ́n ṣe election pé àfẹ́jẹ́kẹ́ election ó dùlẹ̀ Yorùbá. Kàkà kí gbogbo àwọn bàbá wa kọ́rọ̀ gbà yí wa ká, kékeré tiẹ̀ ní àwọn tiẹ̀ níta àwọn bàbá wa yẹn. Àwọn olórí burúkú kan wà tó pe àwọn ní aṣíwájú blogger tó jẹ́ pé nísìnyí báyìí kọ́ gbogbo politician lè Yorùbá ni wọ́n ti bú tán. Èpè tí wọ́n gbé ara àwọn tó kàmpé fún bàbá Tinubu gbà yìí 95% tí wọ́n ti ṣépè fún Tinubu báyìí, 95% tí wọ́n ti sọ ọ̀rọ̀ kò bá kún gbé. Yes, gbogbo wọn pátápátá. Torí pé nǹkan táwa ti rí tipẹ́tipẹ́ àwọn ṣẹ̀ṣẹ̀ wà ń rí nísìn. Kò dẹ̀ ṣe pé wọ́n rí nígbà yẹn náà, wọ́n rí ṣùgbọ́n nítorí ìjẹkújẹ, nítorí àìláyọ̀ ọkàn, àìnítẹ̀lọ́rùn, covetousness, greediness, self-centered. Òun ni wọ́n ṣe torí ẹ̀ ṣe kí ni tó fi kẹ̀yìn sílẹ̀ Yorùbá gbà yìí. Gbogbo àwọn blogger tó jẹ́ APC blogger kò sí tí ó mọ̀ nínú wọn pé Yorùbá nation ló ṣọ́ọ̀jù. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti pariwo Yorùbá nation rí, ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé movement táwa wà ní díẹ̀ yìí kò yọ owó nígbà tí wọ́n rí pé kò yọ owó kò dàbí APC tó ń pọ̀mpù owó,
kò dàbí PDP tó ń pọ̀mpù owó, kò dàbí Labour Party tó ń pọ̀mpù owó. Sowore nìkan ni mo lè sọ pé kò pín owó torí pé wọ́n dẹ̀ mọ̀ tó ń ṣe. Irú èèyàn bíi Sowore ló yẹ kó jẹ́ president Nàìjíríà, but ṣó possible ni? Though mi kò sí ọtí ó possible, but kí bàbá Sowore relax. Tá bá ti gba Yorùbá nation kó wá ṣe president wa, gbogbo ọmọ Yorùbá ló máa dìbò fún, because we know him to be a good leader. But that good leader that he is cannot be effective nínú Nàìjíríà yìí. Kó fi Sowore jẹ president Nàìjíríà lásìkò tá a wà yìí, àwọn èèyàn sì máa padà ṣépè fún ni, because wọn ò ní jẹ́ kó ṣe anything. Ẹ̀yin náà kẹwọ́ tax reform tí bàbá Tinubu gbé wá, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí bí best ideology, kí làwọn náà ti ṣe? Wọ́n tọ̀nù ìdáhùn ni. Ohun tí ò bá ti ní ṣe àwọn láǹfààní, àwọn ò kì í support. Wọn ò dàbí àwa Yorùbá tó yẹ pé nǹkan tó bá ti dá, tí ó bá ti ẹ̀ pé wa, tó bá ṣáà ti dá fún community wa, we are good to go. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ jí o, ogun ti dé. Tí bá sọ pé ogun dé, kẹ́ mọ̀ pé ogun dé ni. Ogun ti dé. Àwọn tí wọ́n fi sílẹ̀ yìí, allegedly, àfàìmọ̀ tí ó bá ń ṣe àwọn ló máa wá kojú wa nílẹ̀ Yorùbá. Kò wá ní da kó máa pa wá ń pakúpa ká máa wù nígbà tá lè defend ara wa. Òun lẹ ṣe rí tí mo ṣe máa ń polówó bàbá Máyégún fún ìwọ tí o bá mọ̀ pé o lẹ́ni tó fẹ́ pè. Tó wọ́pọ̀lọ́ tó yí mi ìfẹ́ situation tó máa ní máa bí ìwọ ló ní ká lọ bá wọn. No. Voluntarily, ìwọ tó bá nígbàgbọ́ tí gbàgbọ́ ẹ bá mú ẹ lára dá, kó tó di pé màá pe nọ́mbà bàbá Máyégún fẹ́yìn tẹ́ bá fẹ́ dira. Ẹ má gbàgbé o, mo sọ fún yín pé studio project wa ó ṣì wà on. Ẹ má wò mí níran. Owó tá a wá lórí studio project nísìn ó ti já sí 5.5 million. Àti rẹ́ni fún wa ní change ní owó kan, wọ́n ní ká má dàrú. If not, àwọn náà lọ kọ́kọ́ fún wa ní ìkan náà gbà kan tí wọ́n tún ti fún wa ní mímìsí. Lágbára Ọlọ́run kò ní tọ́ mi tẹ́ bá ti mú. Mo dẹ̀ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyá wa Grandma Magodo. Bẹ́ẹ̀ ni ìyá wa Mrs. Adesina, ẹ ṣe àdúpẹ́ gan ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá tẹ́lẹ̀ má dárúkọ yín. Wọ́n wé ọ̀dọ̀ alágbára Ọlọ́run, ọkọ̀ Ọlọ́run ní dá iná dà bùkátà yín. Now gbogbo alárí spirali ti fẹ́ bẹ̀rẹ̀, a ní láti gbáradì. Gbogbo nǹkan ní láti wà in place kí rally tó bẹ̀rẹ̀, so that táwa bá wà ní rally ground, àwọn kan máa wà ní control room. Ṣẹ́mọ̀ tá bá ń stream gbogbo nǹkan tá à ń ṣe, ó máa le fún ìjọba Fúlàní láti sọ pé àwọn fẹ́ wá attack wa àbí anything, because gbogbo ayé ló máa wò live and direct. So a fẹ́ àdúgbò àsìkò yìí bẹ gbogbo yín, ẹ support good journalism, ẹ support Mass B TV through GT bank account mi tó jẹ́ 02141687040 02141687040 GT bank Williams Olúwatósìn Sàánú lè máa rí lórí ẹ̀. Now mo fẹ́ play kọ̀ọ̀kan fún yín kó tó di pé mo play ẹ̀ ká sáré dọ̀dọ̀ bàbá Máyégún. Nínú pé àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò. Ó bá rí bí ògògò sísẹ́lẹ̀ tẹ̀lẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó wọ̀ ló jìgàjìgà bí ẹ̀kọ́. Akọ́nabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú. Gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹ táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Aníkúlápó oṣù òróró sùmọ̀lú lórí ọkiri ojú ogun àbúgbò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdí ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí Olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abáni
ní yẹra wẹ́ni wò agbólórí bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í kúrò olóògbò ní ògùn ìwọ lóòrẹ́ yóò ká rẹ ló kọ lọ́gbọ́. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa náà bàbá Máyégún jẹ́ ògbóǹtarìgì babaláwo adífábẹ́níwẹ̀jú o fẹ́ dífá ni o fẹ́ gbàwé ìgbélú ni o fẹ́ ṣoògùn tajà ni o fẹ́ ṣe awọ́rò ni o anything spiritual àwọn máa ń deliver all over the world bóyá o fẹ́ dira o fẹ́ di ọkùnrin tó lásìkò tá a wà yìí ìwọ tó bá sọ fún pé ìyẹn má da wọn lẹ́wọ̀n wọ́n ti pa ẹ́ wọ́n ì tí ì sin ẹ́ now ẹ ká bọ́ sí ìpele kejì now mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ díò mi ní tarot. sí gbogbo àwa ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ gbọ́ mi. I got this message from a close source tó jẹ́ wípé ó wà ní military àbúrò ló jẹ́ fún mi. Ó pè mí ó lóun ò lè pe Nàìjíríà láti sọ̀rọ̀ fún lọ láti jẹ́ abroad ló lè pè. Ó lóun ò lè pe ní direct line ó ní because wọ́n monitor gbogbo kọ́ọ̀mù pátápátá. Ó ní kò sí gbogbo call direct call tí any person tó wà nínú combat ní military Nàìjíríà tó lè make out tí ó kì í gba ọ̀dọ̀ wọn ọ̀gá wọn ó ní wọ́n ti ṣe síbẹ̀ pé gbogbo conversation ló gba ọ̀dọ̀ wọn tí wọ́n máa listen sí gbogbo conversation ó ní but ó ní wọn à lè gẹ́ẹ̀tì tí wọ́n sọ olóòlù fi pè mí ó ní kí n jọ kí n jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé nǹkan kan lè ṣẹlẹ̀ very soon ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ó ní nǹkan kan lè ṣẹlẹ̀ ó lóhùn tí ìmọ̀ ni wọ́n sì ń sọ ní kákọ́sù wọn ní báràkì ni pé ó láti pé wọ́n fẹ́ ṣọ́ọ̀bù wọn wọ́n fẹ́ kó wọn lọ sí north wọ́n máa tún kó àwọn míì wá our set of military young soldiers wọ́n máa kó wọn wá sísàlẹ̀ wọ́n máa kó wọn lọ sí south àti south west. wọ́n wá pọ̀ wọ́n tí wọ́n wá sílẹ̀. ó ní ṣé mo rí àwọn Fúlàní kan fi tírélà kó wá sí ìsàlẹ̀ yẹn pátá ó ní àwọn ajagun ní àwọn apànìyàn ó ní ṣe àárín obìnrin láàrin wọn ó láàrin obìnrin láàrin wọn. kò sí rọ́ńbẹ̀. ó ní ṣé mo rí wípé láìpẹ́ láì jìnnà àwọn obìnrin Fúlàní tó wà níbi Sẹ́ríkí tó wà ní Èkó tó wà ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá ti wọ̀ ó lè rí i pé wọ́n máa di ẹrù wọ́n máa padà lọ sí north ó láwọn obìnrin àti ọmọ kéékèèké wọn ni pé wọ́n máa kó wọn lọ sí wọ́n sọ pé ká máa ta fúlọ́ọ̀tà obìnrin wọn gbogbo ayé àti kéékèèké wọn máa kó wọn pa lọ sí lọ́ọ̀tà àtàwọn àgbàlagbà wọn tí wọ́n rí a máa fi hàn. ó ló máa kó àwọn ọ̀dọ́ sílẹ̀ ó ní tábà ti rí pé gbogbo àwọn obìnrin wọn àti ọmọ kékeré wa àti àwọn àgbàlagbà àwọn táyà pé wọ́n ti lọ tán ó ní ìgbà ìkíní ẹ̀ máa bẹ̀rẹ̀ olóde máa bẹ̀rẹ̀ very soon within a period of 2 weeks. ó ní so ní àwọn Fúlàní tán wá sí ìsàlẹ̀ wa tán kó wọn wáyé ó ní gbogbo ló ní amúníṣẹ́ dání. bẹ́ẹ̀ni kò sí ọgbẹ́ ó ní wọ́n máa bá bẹ̀ sí pààyàn ó ní wọ́n máa bẹ̀ sí àtàkì Yorùbá wọ́n máa bẹ̀ sí àtàkì ọ̀dọ́ Yorùbá wọ́n máa attack Igbos wọ́n máa attack anybody àwọn tako wọlé yẹn ó ní tábà tí attack tàti pa wọ́n ládùúgbò tàti yàlé pa wọ́n tàti búṣà wọn ó ní àwọn èèyàn wa máa kígbe oró wọ́n ti pa àwọn èèyàn wa ó ní federal government àwọn pretend gbà yìí pé náṣẹ́ máa wá mú fún wọn new soldiers wọlé pé láti lè máa stop ọ̀rọ̀ tó ń pàdéyàn yẹn ó ní irọ́ ni o ó ní game tí àwọn military àwọn gọ́ọ̀mẹ̀ntì fẹ́ play fún Yorùbá ti bọ̀ nìyẹn ó ní wọn ti pààyàn gan ó lè jẹ́ 2 days wọ́n máa pààyàn gan ó náà máa sọ pé wọ́n fẹ́ deploy wọn àmì wà á kó lè wá stop wọn ó náà máa àmì àtúwá wọlé ó náà wọn yẹn ò ní stop ó náà sì wọn máa pààyàn ó náà fẹ́ reduce population Yorùbá
àti kò sọ pé àmì lè lẹ́rù ní rí ẹnu sọ̀rọ̀ Yorùbá ló kọ́ gé wọn nìyẹn ó ní ká jọ everybody kó lọ rẹ́dí o ó ní kékeré kó sọ fún tó kó everybody kó lọ rẹ́dí ó ní tí ẹ bá lè sọ fún àwọn OPC tó wà ládùúgbò yìí kó kálukú sọ fún wa pé ká rẹ́dí fún wọn ká má sùn ó ní ká má sùn péye ó ní ká má sùn àtọ̀ péye ó lóun náà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa bẹ̀ sí apá ìtọ́ máa jáde tó máa bẹ̀ sí pa ènìyàn ó tó máa bẹ̀ sí pààyàn ó ní tójú bá ti mọ́ wá sá lọ ẹlẹ́yìn rí wọn mọ́ oníṣòwò tó a máa gbé Yorùbá máa àtàkì padà pé àwọn Fúlàní ló ṣe afẹ́ máa àtàkì wọn ló máa bá ìyàwó máa bá ọmọ kékeré wọn onímọ̀lẹ̀ tí fún wọn padà lọ sí north ó ní kí o kálukú sọ fún wọn OPC àdúgbò àtàwọn bọ́ọ̀sì fìjìláńtì àdúgbò ká má sùn péye o títí oṣù yìí oṣù tó ń bọ̀ títí June July ó ní ká má sùn péye o ó ní kẹ́ lọ wake up ó ló máa ṣẹlẹ̀. náà ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ máa ní information yìí ó di fọ́yà my brother kò sí tó old kódà tí mo fẹ́ play kí n tó play lé ìgbọ̀n wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn olórí burúkú sọ́tà àwọn olórí burúkú àwọn àgbà Fúlàní wọ́n ti rán àwọn ọmọ wọn sílẹ̀ Yorùbá láti lọ́ọ́ máa gba ilé láti lọ́ọ́ máa ra ilé máa ra ilẹ̀ máa ra property máa rẹ́ǹtì ilé àti wọ́n máa rẹ́ǹtì almost gbogbo nílùú yẹn wọ́n máa wá pọ̀ wọ́n wà in large number tó bá ti blow trumpet báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba sí fáwọn ọmọ Yorùbá ohun tó wà lẹ́yìn tẹ bá kó ìra Masbi ẹ má kó ìra òótọ́ ọ̀rọ̀ tí mò ń sọ nítorí ẹ̀ máa jẹ́ kẹ́ kó ìra mi ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ mi kọ́lọ́run jẹ́ kó ṣe ìlágbára Ọlọ́run torí Ọlọ́run rọ́kàn mi pé I'm only trying my best ó jẹ́ kí n máa ṣe jù báyìí lọ bọ̀ kò ságbára ìlú tí mo wà yìí kódà ó sì ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé báwo ló ṣe ń survive ní Kòtónú báwo ló ń survive ní Ghana báwo ló ń survive ní Togo torí mo máa ń lọ káàkiri ni ọmọ Yorùbá ojú agbóhà kó lè bí ọ̀dà lẹ́nu nǹkan kẹta tí mo fẹ́ sọ kí ní ti ń gbòòdù màá continue ẹ̀ lórí next program so therefore mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbára yìí ẹ má dá Masbi dá o àti fẹ́ bẹ̀rẹ̀ rally ẹ fún ọmọ yín Masbi TV ní support tó need so that àwa náà lè jáde tán gbogbo ẹ̀yin tẹ́jú lólùfẹ́ wa ẹ̀ lè máa rí wa wò live and direct àwa náà lè kópa tó pọ̀ nínú rally yẹn ẹ ká sáré dẹ̀ ká gbé wọ̀nyí. ẹkùn tí ń bọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ kẹ́sì ìyájànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàlá pítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni láàlá agbábítàtì yóò bá wọn dáadáa ìṣòro ara yóò ń kọ́ láàlá pítàtì òun ni kẹ́ ẹ gbéra láti wáyé gbòógì láàlá pítàtì rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ méjèèjì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44745279137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ayé rí inú ẹ̀jẹ̀ tí kàjàgbọ̀n lọ́wọ́ láàlá pítàtì gbèrúra kò rí ìyàtọ̀ ọbẹ̀. láàlá pítàtì jẹ́ iléeṣẹ́ tó ṣe àbò tó ṣe gbòógì bóyá ẹ fẹ́ pẹ́ lórí ẹ̀ àdúdùn kẹ́ máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí ọmọkùnrin kéré tẹ́ fẹ́ kó wà ní size tó tóbi ju bó ṣe wà lọ naturally tí ó ní any side effect ẹ pé láàlá pítàtì any type of àrùn tó ń kó lè máa ṣe yín ẹ pé láàlá pítàtì they deliver all over the world once again my name is Williams Olúwatósìn Ọmọkùnbíyì aka mass burial for the bad leaders aka mass gloria for the good leaders aka alógúnmáṣíkà odò àgọ́ àkóní bí ọ̀dàlẹ̀ fẹ́yìn tẹ́ ń kọ́mẹ́ǹtì pé ẹ pé nọ́mbà mi mo ti sọ fún yín pé mo ti padà sórí nọ́mbà Kòtónú tí mò ń lò tẹ́lẹ̀ tó jẹ́ +229 5774
7970 plus 229 5774 7970 Oòduà àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀ o.